ẹ̀yin náà kí wọ́n máa fún yín lóúnjẹ nílẹ̀ẹ́lẹ̀ kẹ́ ẹ wá padà rí oúnjẹ orí tábìlì tí wọ́n tún dìsáìnì ẹ̀ dáadáa kán wá fún yín ẹjọ́ nítorí Ọlọ́run ṣé ẹ̀ ní jẹ tó wà lórí tábìlì. ẹ wá fira yín sí ipò mi, mo ti bọ́ ọmọ sẹ́sùn báyìí, ìyá náà ti wá ní kí n bóun lájọṣepọ̀, mo sì ti wá ṣe é. Gbogbo bí mo ṣe ń làlàgàgà abẹ́ ìyá yìí, ọmọ ìwà ní ẹnu ọ̀nà tí ń wò wá, òun ló po kíní tí mo mu fún mi kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́. Tí n bá ń bá obìnrin sùn, ọmọ sọ bá lákọ̀ọ́kọ́ kì í pé kì í ṣe bíi tèmi. Èmi a máa lo 30 minutes lákọ̀ọ́kọ́ láìsí pé mo fẹ́ dà. Iṣẹ́ tó lóun fi rán mi nìyí. Ṣé ẹ sì rí ìyá yìí? Tí n bá ti fara kàn ìyá yìí, ìmọ̀ ń rọ̀ mí lọ́rùn, ó mọ̀ ń tutù mọ́ mi dẹ̀dẹ̀dẹ̀. Gbogbo bí mo ṣe ń ṣe pàpà tí mo gbẹ́nu sí tí mo bẹ̀rẹ̀ sí ńlá tí mo ń dákì ní ọmọ náà ló gbá sun wàásù tí mo dà sábẹ́ ìyá tí mo mú. Mo wá sonú abẹ́ ìyá di kọ́ọ̀pù. Ibẹ̀ mo ń bu àṣù tó tutù tí ò rántí wípé kíní sí. Bẹ́ẹ̀ ni mo ṣe ọmọ yìí bẹ́ lẹ́nu ọ̀nà tí ń gbọ́ wá. Èmi ò tiẹ̀ fẹ́ fi ibẹ̀ gbọ́ràn. Mi ò fẹ́ kọ́mọ yóò kó tiẹ̀ bá mi. Mo gbájúmọ́ ní tí mo fẹ́ ṣe dáadáa. Nígbà tí mo ṣe tán, ìyá ìsopó ti máa rẹ̀ mí. Ìyá yìí ní pé kí n sùn mí báyìí. Ìyá yìí bá pe ọmọ, ó bá pe kan náà àwọn ọmọ yìí. Ìkejì ẹ̀ ló wá. Ó ní kó lọ prepare visitor room fún mi wípé mò ń bọ̀ ńbẹ̀. Bíbẹ̀ ni mo máa sùn pé mi lórí lálẹ́. Wọ́n dẹ̀ prepare ẹgbẹ́ fún mi. Mi ì sùn pẹ̀lú ìyá ẹ̀ mọ́júmọ́. Mo lọ síbẹ̀, mo lọ sùn. Àǹtí Ṣeun, mo wà ńbẹ̀, mo ti sùn. Ibẹ̀ ni mo wà tí mo sùn sí. Ó wá di òru. Mo kàn rí tẹ́ni náà kanlẹ̀kùn. Mo ṣe bẹ́ẹ̀ ni pé mi ò gbọ́. Ló bá pè mí lórí fóònù, ó ń ríngì. Mo bá gbé. Ó ní open your door now. Mo ní tí mo bá ń bọ̀ nǹkan, ó ní mọ́mí ò lè wá lálẹ́. Mọ́mí bá ti tilẹ̀ tó má ti sùn. Wọ́n lè bọ́ta mọ́ lálẹ́ yìí. Mo bá lọ bẹ̀. Mo bá ṣílẹ̀kùn, ló bá wọlé. Ló bá ní, so you are dating mommy? Mo ní mi dating mommy. Ó ní, so you want to betray me? Àbí? Mi ò betray, kí ni mo ṣe fún ọ? Àbí? Ó ní o fẹ́ dà mí. Àṣọ òun fẹ́ yà, èyí sì fẹ́ yà. Ó ní ìfẹ́ yà. Bá wọn massage ara wọn ni, bá wọn tọ́ ara wọn ni, ó lè bá wọn tọ́ ara wọn nìkan. Nǹkan tí mo pò fún ẹ yẹn, tí wọ́n bá fẹ́ ní àlejò, la máa ń po kíní yẹn. Kò sí ọ̀tá tí a fẹ́ ṣe sí, bí mo ṣe bẹ̀rẹ̀ sí fún ògbójú sí ni pé tó ṣe rí pé mo jẹ̀ sí ń fẹ́ mọ́mì, èyí fẹ́ wọ̀ mọ́ ọ. Ó ní wọn ò bí ọ dá. Ó ní wọn ò tí ì bí ẹ dá. Ó ní wọn ò tí ì bí dé, ó fẹ́ kó gun pa ẹ́ dànù nìyẹn. Mo ní so òun wọ́n ní kí mi máa fògùn búra ni. Mo ti sọ fún mi pé mi ò ṣe mọ́, mo fògùn tó búra padà pé mi ò ṣe mọ́. Ó ní súkẹ́. Ó ní jẹ́ kí n sọ fún ẹ. Tí o bá fẹ́ kí n lọ sọ fún mọ́mì pé boyfriend mi ní pé mi àti ẹ̀ ń fẹ́ra wa. Tí bá yẹ sọ fún mọ́mì pé mi àti ẹ̀ ń fẹ́ra wa bó ṣe wọ̀nyẹn, mọ́mì máa arrest ẹ. Wọ́n máa arrest ẹ, wọ́n máa parọ́ mọ́ ẹ, wọ́n máa lo gbogbo sáyé ẹlẹ́wọ̀n. Tó bá ìbò lè sá lọ, torí mọ́mì yìí ti ń kọ bẹ́ẹ̀ yẹn. So nǹkan tó lè bí ẹ ni pé kára máa ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ kí mọ́mì máa mọ̀. Mo lè máa ṣe kí n tó máa ṣe mọ́mì. Okay. Ta ló kọ́kọ́ ṣe náà méjèèjì? Gbàtí mọ́mì gbé súnmọ́ sọ wọn pé girlfriend boyfriend mi ni ẹ́. Mọ́mì máa ọdún wọn ni má gbà kan wá sí massage fáwọn ọmọ o. Mọ́mì máa yọ̀ǹda ẹ ni. Láyé lọ́run. Ẹ mọ́yé àwọn kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn. Èmi kọ́ ni mo gbà lọ́wọ́ mọ́mì o. Mọ́mì ló gbà ẹ̀ lọ́wọ́ mi. Mo dẹ̀ máa sọ síta. But mọ́mì máa mọ̀ tí máa ń bẹ ṣe. Mọ́mì ò lè mọ̀. Secret ni. Tó bá dẹ̀ mọ̀ pé o ò ṣe mọ́, kò sí wàhálà. Ọmọ ìfẹ́ máa lọ báyìí. Níbo ṣe fà ní ẹ̀kọ́ má bínú. Má lọ bá máa ṣe dídí àní máa ṣe nígbà yìí. Wọ́n máa wá sí ilé ọ̀dọ̀ mi. Kò sí wàhálà, mo lè máa wá. Àmọ́ ó ga o.
èèyàn ọkùnrin ṣá ló wà lára mú mi yẹn tó náà ṣe kì í ṣe pé ọkùnrin understand mo mọ̀ èmi náà ó yé mi mo mọ̀ nítorí tẹnu n bá sì jẹ làgbà ń tá a jẹ ẹpẹ̀lẹ́ mà ẹpẹ̀lẹ́ sá kí ni ojú ń kẹ́yìn méjèèjì ni tèmi ṣàmì pé gbogbo ìgbà tí n bá ti nílò ẹ tí n bá ti nílò ẹ pé yá o gbọ́dọ̀ máa dá mi lóhùn bí bẹ́ẹ̀ kọ́ wo dádìyẹ fi máa ń tí kì í tọ̀ máa fi yẹn má tùrẹ̀tì má halẹ̀ mọ́ mi kí ló tó ń halẹ̀ mọ́ mi èmi halẹ̀ mọ́ ẹ mo ń halẹ̀ mọ́ ẹ ẹ jẹ́ ká jọ wò bọ̀ bóyá mo ń halẹ̀ mọ́ ẹ ní àbí mi ò halẹ̀ mọ́ ẹ jájọ wò bọ̀ ó dẹ̀ ń halẹ̀ mọ́ mi òun náà kọ́ ló gbé súnmọ́ mi èmi gbé súnmọ́ ẹ ṣé mo ti dé pé mi ń ṣe ìwọ kọ́ ló ń bẹ̀bẹ̀ tó fi ń búra ju ogun ẹ lọ ó ń ṣọmọ kékeré náà ó ń ṣọmọ kékeré mi ń ṣọmọ kékeré tí mo bá ṣàṣì nílò ẹ kó máa dá mi lọ kò sí wàhálà ń bẹ owó tó ń fún ẹ sóòní fún mi ń tèmi dúró ṣé onírú yẹn ló máa bá mi ṣe tẹ́pọ̀ onírú ẹ̀ kí a lọ sọ fún mọ́mí pé mi à ń ṣe ìjọ lájọṣepọ̀ kí n lọ sọ àbí ẹ má wọrí máa lọ sọ bọ́mọ ìsìn fẹ́ jáde lọ nìyẹn má jáde kó lọ sọ jọ ló kẹ́ mi pẹ̀lú kó lọ sọ mo bí mo sùn sí àárẹ̀ ọkàn mi ò balẹ̀ mo ṣe àwọn ohun ṣe ọkàn mi ò balẹ̀ tó bá lè sọ lóòótọ́ díìlì máa ti wọ́n máa ti bírèkì nìyẹn nígbà tá a lè ṣe tán 200,000 mọ́mí fún mi tọ́ ní kò ṣe sálárì mi o tẹ́mi náà bá dẹ̀ ṣe dáadáa ó ṣe ṣe káwọn ọmọ mi lọ sí ìlú òyìnbó mo ti pọnmọ inú yẹn má bínú bọ́ o lè express kí n máa fún ẹ lówó náà mi lè fún ẹ lówó lọ́pọ̀ torí yẹn ni mi lè fún ẹ lówó bọ́ má bínú jẹ́ ká fílẹ̀ bẹ́ẹ̀ ó ní òkè kò sí wàhálà ọmọ ìbá kọ́ ti fún mi àti ṣe omi lọ sílé mi ì lóorun sùn báwo ni ìfẹ́ ṣe ọjọ́ kejì mo ti gba gym lọ nígbà tí mo gba gym lọ mo ṣiṣẹ́ mi lọ jẹjẹjẹjẹjẹjẹjẹ àwọn kan náà wá tí mo máa ṣáàjì fún ó wá lẹ́nu kan bó ṣe mú ìyàwó ẹ̀ wá nìyẹn òun ló kọ́ máa massage lójú ọ̀wà bọ̀tẹ́ òun ṣáà mú ìyàwó ẹ̀ wá pé ìyàwó òun ò pé ó ní kó máa kó ó fẹ́ máa ṣe sítọ̀ pé oríṣiríṣi kìíní kan gbà kan gbàyà kó máa ṣe é ní pé wọ́n dẹ̀ máa kọ́ ní rárá wípé ó fẹ́ wá sí ibà kí bá wọn train kí bá wọn ṣe gbàgbà ní òkè kò sí wàhálà kẹ́kẹ́ bá yín train àbá yín train wọn àwọn sọ́sà introduce àwọn sí mi ó ní àdìsẹ́ ọmọbìnrin yẹn tẹ bá rí ara ẹ̀ ń ré ara ẹ̀ ò balẹ̀ bó ṣe lọ sọ́tún ló lọ sọ́sì ló ṣe bá ló ṣe ó ní ló ṣe bẹ́ẹ̀ ló ṣe ó máa lọ ṣe báyìí ọkọ òun báyìí kìnnìkan gbá kan oko ara ẹ̀ ò ṣáà balẹ̀ ara ẹ̀ ṣáà ń bẹ wọn gbà kí ló ṣe lè tara ẹ̀ ò balẹ̀ báyìí wọ́n ní òun àwọn kí ló ṣe lè tara ẹ̀ ò balẹ̀ báyìí wọ́n ṣáà wọ́n pé kí ló ṣe nígbà tó wá ṣe tó ó ṣàgbá nọ́mbà wọn wá lọ ó ní bó ṣe dájẹ́ ló bá ṣe méjì wọn hello ó lọ wá ní hi who is this ló bá ní pé òun ni ìyàwó bìlà Samson ta ló ń sọ̀rọ̀ òun ò mọ̀ wá ní gbogbo ìṣèwá síbi gym ní ọ̀sán yẹn tó bá observe òun pé òun ṣáà ń ṣe ara òun balẹ̀ wípé kò ṣe nǹkan méjì torí bọ̀bọ́ yẹn ni wípé òun lọ́ọ̀fẹ́ òun ṣe kíní kan náà wọ́n pé ta ló ń sọ̀rọ̀ ta ló ṣe kíní kan ní ó ṣàjúwe rẹ̀ bó ṣe send picture rẹ̀ ní madam ọkọ yín kọ́ ló bá ní ọkọ òun máa kọ́ yẹn mo ní ṣé báwọn náà mo yín wọ́n tó sọ pé ìyàwó àwọn pé àwọn fẹ́ kẹ́ ṣe sit up kí ni ọkọ òun kọ́ yẹn o ọ̀dọ́ òótọ́ ni òun wà ní ọkọ àmọ́ ọkọ òun kọ́ yẹn táwa ló wà mú yín wá yẹn ó ní bí ọ̀rẹ́ òun ṣá kí lè wá fẹ́ o òun láìkí yín káwọn àti ẹjọ́ wà bí bó ṣe ṣe wá yẹn mo ti fọ́ fún ẹ ọmọkùnrin tó gbé san lọ́wọ́ yẹn wà lè áńjú àwọn dáadáa wọ́n ní tó gbọ́n tó máa áńjú yín dáadáa ni bóyá Samson lè áńjú yín dáadáa wọ́n náà ń gbé wéètì wọ́n ní no just name your price má worry wọ́n máa take care wọ́n ní ṣé bẹ́ẹ̀ sọ pé ilé ọkọ lọ wà ọkọ yín tẹ̀ wá nílé ẹ̀kọ́ bí ṣe pé bí ilé ọkọ ni mo wà bọ̀ tí mo ọkọ òun tó bá ti ṣe ẹ̀kan báyìí ó máa sùn lọ ní ìṣẹ̀kan sùn ní bọ̀ ẹ̀kọ́ tó máa ṣe náà gòkò tó ní pẹ́ á tó máa ṣe kíní kan wọ́n ní ẹ wò ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mi ò ní interest láti bá yín ṣe nǹkan bẹ́ẹ̀ jọ tó lọ just name your price òun ní name your price bí ti báwo ẹni kókó yín náà máa gbé wéètì ó ní rárá kì í ṣe bẹ́ẹ̀ just kíní kan ìgbà kan rí ọmọ kékeré báyìí lòun máa fẹ́ ó náà ti ṣe ọ̀kanjú owó name your price wọ́n ṣé bẹ́ẹ̀ ṣe wà nísìnyí tó máa ń kẹ́ máa fún òun ní 100,000 lóṣù ṣe máa lè fún